Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri gbogbo àgbáńlá ayé níbi gbogbo tí ẹ ti ní àǹfààní àti máa wò mí. Bí mo ṣe máa ń ṣe ládùúrà wípé ojú tí ẹ fi ń wò mí kò ní fọ́, bẹ́ẹ̀ létí tí ẹ fi ń gbọ́ mi kò ní di. Èmi ọmọ yín, olólùfẹ́ yín, àbúrò yín, Ọláwálé ọmọ ewé jẹ́. Àfihàn ewé kòkó fún àwa tí a kò dá ewé kòkó mọ̀. Pàápàá jùlọ àwa tí a ò mọ bí kòkó ṣe ń so. Òun rèé, kòkó rèé. Kòkó ẹ̀yin olóyìnbó, òun rèé o. Ṣé ẹ ti rí? Àfihàn rẹ̀ rèé. Àti kòkó àti ewé kòkó, wọ́n ṣàlàyé àwọn ìwúlò rẹ̀. Mo tiẹ̀ ti sọ nípa kòkó, ọ̀mùnú kòkó, àwọn kòkó tí ò tíì gbó. Mo ti sọ iṣẹ́ tí a lè fi ṣe nínú fọ́nrán mi lórí amóhùnmáwòrán. Tí ẹ bá lọ síbẹ̀ ẹ bá. Ṣùgbọ́n màá tún yànnàná ẹ̀, màá tún ṣàlàyé délẹ̀délẹ̀ láti jẹ́ ká mọ àwọn nǹkan míì tá tún lè lò ó fún ìwúlò rẹ̀. Mo sọ wípé ìṣe àti àṣà Yorùbá kò ní parun. Gbogbo ìgbìyànjú mi láti gbé gbogbo nǹkan tó lọ padà wá. Àjùṣe. Ewé ń bẹ, òògùn ń bẹ, agbára sì ń bẹ nínú ewé àti egbò tí Olódùmarè dìídì fi jíǹkì ọmọ Yorùbá. Olódùmarè ló fi ta ọmọ Yorùbá lọ́rẹ. Kò jù báyìí lọ títí dìgbà míì tí mo yànnàná àwọn nǹkan míì tá tún lè fi ṣe. Ẹ má gbàgbé àti like, comment, share, ẹ subscribe to my YouTube channel. Ire o.